ẹ̀kálẹ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lóde sojú òun yín láti lè ṣe Nta Ijebu Ode Adétóyè Adébíolú kò ní ìròyìn ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adélékè tó ń tẹnumọ́ ìjẹ́rìí rẹ̀ pé ìṣèjọba òun yóò túnbọ̀ tẹ̀síwájú lórí fífi sọ́kàn gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó fi ọ̀rọ̀ yìí lóde nígbà tó ń ṣe ìfilọ́lẹ̀ ibùdó tó dá lórí ìdánilẹ́kọ̀ọ́ adarí ní ilé ẹ̀kọ́ gíga Adeleke University ìyẹn ní ìlú Ẹdẹ, eléyìí tí ẹni ọ̀wọ̀ Bámidélé Salam tó tún jẹ́ alága ìgbìmọ̀ ètò ìṣúná àpapọ̀ ṣagbátẹrù rẹ̀. Tèmítọ́pẹ́ Ọ̀dẹ́bùnmi ló jábọ̀ ìròyìn náà. Àwọn akitiyan láti dènà àlàfo tó wà nínú ìṣiṣẹ́ ibùdó ilé ìwòsàn alábọ́dé ní ìpínlẹ̀ Ondo ti ń gba agbára kan agbára gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ náà ṣe ń ṣàgbéga ohun èlò ìdàgbàsókè amáyédẹrùn pẹ̀lú dídásílẹ̀ yàrá ìwádìí ìṣògùn àti fífi ètò náà iná òde òní sílẹ̀ ní àwọn ilé ìwòsàn kọ̀ọ̀kan káàkiri ìpínlẹ̀ náà. Ìfẹ́olúwa Ọmọ́sùlẹ̀ ló jábọ̀ ìròyìn náà. Nígbà tí ìjọba àpapọ̀ ń tẹ̀síwájú nínú èròǹgbà ìrètí ìsọdọ̀tun rẹ̀ eléyìí tó dá sílẹ̀ láti tún ìgbàgbọ́ aráàlú ṣe àti láti tún ró àwọn ilé-iṣẹ́ lágbára, àwọn òṣìṣẹ́ láti ọ́fíìsì aláyẹ̀wò ètò ìṣúná gbogbogbò fún ti ìjọba àpapọ̀ ń gbé ìgbésẹ̀ pẹ̀lú iṣẹ́ takuntakun láì ṣe ìlérí nìkan, pẹ̀lú àfihàn ètò ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ ti ọdún 2025 sí ọdún 2028. Àwọn òṣìṣẹ́ láti ọ́fíìsì aláyẹ̀wò ètò ìṣúná fún ti ìjọba àpapọ̀ ń darapọ̀ mọ́ àkóso ìjọba àpapọ̀ nípa ṣíṣí ilẹ̀kùn rẹ̀ sílẹ̀ ju ti ìṣáájú lọ nípasẹ̀ gbígbàlejò àwọn aráàlú, àwọn oníṣẹ́ ìjọba pẹ̀lú àwọn oníròyìn gẹ́gẹ́ bí àwọn alábàáṣepọ̀ lórí ìrìn àjò tó dá lórí ìfihàn gbangba, ìdáhùn sí ojúṣe àti mímú iṣẹ́ ìjọba lọ́kùnkúndùn. Ọ̀gá àgbà olórí iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀ Ọ̀gágun Christopher Musa sọ pé àwọn ọmọ ogun orílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà yóò tẹ̀síwájú lórí fífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀, pàápàá jùlọ àwọn iléeṣẹ́ oníròyìn lórí ìjà sí àìní ìdáàbòbò tó péye ní orílẹ̀-èdè yìí. Nínú ọ̀rọ̀ kan tí ọ̀gá àgbà náà sọ fún àwọn adarí iléeṣẹ́ oníròyìn níbi ìpàgọ́ kan ní ìlú Àbújá, ó rọ̀ wọ́n pé kí wọ́n sowọ́pọ̀ pẹ̀lú ara wọn láti jà lórí àìní ìdáàbòbò tó péye nípasẹ̀ ìròyìn tó dá lórí òtítọ́ nípa àwọn ìṣẹ̀lẹ̀ lórí àwọn ọmọ ogun orílẹ̀ ní orílẹ̀-èdè yìí. Ìpàgọ́ náà tún dojúkọ àwọn ìpèníjà tó wà lórí iṣẹ́ oníròyìn lónìí, eléyìí tó ní ṣe pẹ̀lú àbáyọ tí àwọn ọmọ ogun ṣe fún ààbò ilẹ̀ Nàìjíríà àti àmójútó ibùdó rẹ̀. Lẹ́yìn ìpàdé fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí láàrin àwọn àjọ gómìnà ìpínlẹ̀ àti ọ̀gá àgbà olórí iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, Ọ̀gágun Christopher Musa, wọ́n ti fọwọ́sowọ́pọ̀ lórí pé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní lo ẹ̀rọ ìmóhùnmáwòrán tó dá lórí ìmọ̀ ayélujára gẹ́gẹ́ bí irinṣẹ́ tuntun láti dojúkọ ìpèníjà ètò àìní ìdáàbòbò tó péye káàkiri orílẹ̀-èdè yìí. Akọ̀ròyìn wa lórí ọ̀rọ̀ òṣèlú Abubakar Akwanga ló jábọ̀ ìròyìn náà. Ìròyìn wa ní àṣálẹ́ òní kò ní jù báyìí lọ. Adétóyè Adébíolú kò ní ìròyìn títí dọ̀la ó dàbọ̀.